ẹ̀yin tèmi ìdùnnú ṣubú layọ̀ ẹ wò ó finally wọ́n ti fi olóyè Sunday Igboho sílẹ̀ o wípé kí ó máa rìn kí ó máa yan fanda pẹ̀lú àlàáfíà. Ẹ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wanted wà ní orúkọ Sunday Igboho, kò kàn lè rìn bó ṣe wù ú láàrin ìlú, ṣùgbọ́n wàyí o wọ́n ti fún Sunday Igboho ní freedom pátápátá láti máa rìn. Wọ́n ti gbé wanted kúrò lórí orúkọ bàbá o. Ta ló ṣiṣẹ́ yìí gangan? Òun náà ni ọba wa Olúbàdàn ti ìlú Ìbàdàn, ọba wa Rashidi Ládọjà. Ó ti bá bàbá lókè ìyẹn Tinubu, ó ti bá wọn sọ̀rọ̀. Tinubu sì ti gbọ́ sí Olúbàdàn of Ìbàdàn lẹ́nu wípé Sunday Igboho ó ti lè wálé báyìí nígbà tó bá wùn ún. Ìkìlọ̀ pàtàkì wá rèé o, olóyè Sunday Igboho ń bọ̀ bóyá ní ọ̀la àbí lọ́sẹ̀ tá a máa mú yìí o. Ìkìlọ̀ pàtàkì fún gbogbo àwa tá a jọ mọ Yorùbá rèé o. Wọ́n ní pé kò gbọ́dọ̀ sí rọ̀tìrọ̀tì, kò gbọ́dọ̀ sí ìjà níbi tí wọ́n ti fẹ́ lọ pàdé olóyè Sunday Igboho, pé kó má tún jẹ́ pé a máa dá wàhálà lẹ̀ sí ẹni ọlọ́run lọ́rùn, wípé security ńkọ́ ó gbọ́dọ̀ dúró kánpé ní o, pé ká má lọ yọ àyọ̀pọ̀rọ̀, kí everybody kó ṣe kí ni, kó dúró láyè rẹ̀, kó má jẹ́ pé ìjà tún wà, pé ó di pé wọ́n tún dáràn sí bàbá lọ́rùn o. Òun ni mo ní pé kí n mú wá fún wa lénìí. Ẹ má gbàgbé bá ṣe wá ń wò náà, ẹ bá mi wò sàlẹ̀ níbi tó kọ subscribe sí, ẹ kílíkì lórí subscribe button yẹn, ọ̀fẹ́ ni subscription ọwọ́ yín tẹ̀ fi ń bá wa tẹ̀ ní orúkọ Jésù, ẹ ò ní fi gbé ọmọ sí o. Mo kí gbogbo àtẹ̀gbọ́ mi káàkiri àgbáláyé. Ẹ̀mí ọmọ ikọ̀ mi dùnmí náà ni òkòkò ní súwà kò ní rẹwà. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìkárà ni mo wà báyìí. ṣe fẹ́ orí. Bẹ́ẹ̀ náà lórí èmi náà rí yọ̀sí. Nínú ahọ́n wọn lòun ní agbára àwọn èèyàn wa. Wọ́n sọ Àdúpẹ́ bí lọ́wọ́ ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa. wọ́n sọ bí àdìsá. Tẹ̀jọ́ rẹ̀ Wọ́n sọ bí. gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣàdúrà àti pásítọ̀ ni o, àtàfà Ṣé ni o, ìjókòó dáadáa? àti babaláwo ni o, àti yín Wọ́n sọ bí. ẹ̀pẹ́ fún wa. Yes sir. Ojú òní tí ń yí o. Àṣẹ. So a ń fi àsìkò yìí sọ fún gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire Ó bí yá ó yá. àtọkùnrin ni o, Wọ́n dé sọ́tẹ̀ sọ. àtọmọdé ni o, Wọ́n dé àtàgbàlagbà sọ́tẹ̀. ni o, àti arúgbó wa ni o, àtọmídán wa ni o. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ kí gbogbo wa túyáyá, ká túyáyá, ẹ jẹ́ ká pa. Káwá lọ ṣe kí ni? Wọ́n ní ká túyáyá gẹ̀ẹ́sì kí wọ́n ní káwá lọ ṣe. Kí ni wọ́n ní káwá lọ ṣe? Wọ́n ní ẹtúyáyá kí ni wọ́n ní káwá lọ ṣe? Kí ni wọ́n ní káwá lọ ṣe? Àdìsá ti bá mú ẹ sọ́wọ́. Wọ́n ní ká túyáyá. Kí ni wọ́n ní káwá lọ ṣe? Gbóhùn sókè kọ́mú rédíò ní èèyàn. Arúgbó wa ni o, àtọmídán wa ni o. Ẹ jẹ́ kí gbogbo wa túyáyá, ká túyáyá, ẹ jẹ́ ká pàdé ní ìlú Ìbàdàn ní Soka níjọ́ Monday. Ká wá fojú kan bàbá wa Májàsọ́lá. Àtàárọ̀ ni o, ẹni tó bá já rọ bóyá ká gbé sápá, wọ́n bá lè gbé sápá kó gbé sápá. Torí pé nǹkan tí gbogbo wa ti ń gbàdúrà fún, àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó ti wá tẹ̀ wá lọ́wọ́ wípé wọ́n ti fi ọba Májàsọ́lá sílẹ̀. Ó yá Ilé bàbá òun bọmọ lẹ́rù. ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù. Wọlé Ilé bàbá òun bọmọ lẹ́rù. wọlé. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Adẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Tinubu. Akọ́bí. Tó jẹ́wọ́ ọmọ ọkọ. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bú dádì mi lẹ́nìí, gbogbo yín lè máa gbọ́, you will hear from my lawyer. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bú dádì mi àkọ́bí ọmọ lóde tẹ́ bá ń bú mi lórí BOS #1 kóòtù èmi àti yẹn pàdé kóòtù, ẹ pàdé mi ní kóòtù. Ẹ pàdé mi ní kóòtù, gbogbo ẹ̀yin tẹ́ bá ń bú mi lórí péjì, ẹ máa ń bú èmi àti dádì mi àkọ́bí ọmọ lóde òkun wọn. Ẹ jẹ́ ká pàdé ní kóòtù, gbogbo yín mo gbé lọ sí kóòtù, ẹ̀yin fáǹsì ní kóòtù straight, kóòtù, you will hear from my lawyer. Tí wọ́n jẹ́wọ́ ọmọ àlè. Ó ṣe Wípé dádì mi dà. tó bá jẹ́ àwọn míì ni orúkọ ọmọ àlè ni wọ́n lọ́dẹ̀ ń jẹ́ orúkọ Yorùbá, wọn ò ní ṣe nǹkan tí a fẹ́. Àkọ́bí ṣe. Àdúpẹ́ Ẹ má ì tí ì pè. bàbá Tinubu wọn jẹ́wọ́ ọmọ ọkọ. Màá tẹ̀yìn ní Àdẹ̀ kò. kí bàbá wa Ládọjà, àkíyín, àkí bàbá wa Olúgbọ́n, àti gbogbo ládéládé ní gbogbo ilẹ̀ káàárọ̀ òjìrì pé ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun, àdúpẹ́ o, àmọ́ lórí o. Ojú òní tí agbára Ọlọ́run. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́, àwọn ọmọ àlè rẹ̀ ní dominate ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni wọn ò ní kó àwọn ọmọ káàárọ̀ òjìrì lẹ́rù, torí pé ilé wa ni, ilẹ̀ wa ni, àṣà wa ni, àwọn ọmọ àlè wọn nígbà lọ́wọ́ wa. Pé jẹ́ nìyẹn. So àǹfààní kò rí pé gbogbo ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká pàdé nílùú Ìbàdàn. Ìbàdàn yá Monday ìyẹn ní Soka
ní sọ́kà àdìsá wọlé. tó bá possible kò kẹ́lò mi kan ti dé láti alẹ́ Sunday. Everything is in order, guys. Oh my gosh. Oh my gosh. Ẹjọ́ tó yọ Ọlọ́run kọ́ ni mo gbọ́dọ̀ máa gbìn. TikTok, please, can you kindly give me 1 minute? I'm going to padà wá lórí TikTok because. TikTok ẹ má bínú o, mo sáré yá fóònù yẹn lò ní àmọ́ bí mo ti hàn jù ẹ jẹ́ má bínú torí Ọlọ́run. Mi ì sọ orí ṣò ni mo wà, ọ̀rọ̀ yín ni mò ń sọ lọ́wọ́. Kí n gbé síta bí? Ó yá, Àdìsá tíá, Òòṣà tíá, Bájà Sọ́lá tíá. Ó yá àgbáyé máa kí ládọjà sẹ̀, ládọjà ní sẹ̀. Olúbàdàn ní sẹ ẹ bá mi kọ́ lóye sọ́jà ní ẹmọ Ìgbòho ṣá Àdìsá. Ó yá 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 ọmọ Yorùbá yẹ máa dúpẹ́ Májàsọ́lá ló ń sọ̀rọ̀ ìlọ́wọ́ yìí ó ṣàré ó ṣe Àdìsá tiwa. Ẹ ṣe wa a máa sọ̀rọ̀ létà ọ̀rọ̀ yìí là ń sọ lọ́wọ́ lórí show. Ó yá kí ló fẹ́ ṣẹlẹ̀ ohun májàlẹ̀ ti gbọ́ yẹn bàbá ni ẹ máa dúpẹ́ lọ. Ó yá freedom for Àdìsá ó padà ṣẹlẹ̀ last Ládọjà bàbá Ládọjà Olúbàdàn wetin dey happen ẹ ṣe èyí TikTok ẹ ṣì wá mẹ́ ẹ má bínú ajá fóònù yín lónìí ohun Àdìsá lẹ gbọ́ yẹn ọmọ ẹ̀yọ̀ kan bí 1 billion. Ó yá Àdìsá ń bọ̀ lé Monday àti change the topic àti ẹ bá mi dúpẹ́ lọ bàbá Olúbàdàn náà ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ Ládọjà náà tẹ bá ti wá dúpẹ́ Ládọjà ẹ má gbàgbé bàbá mi náà Àkànbí ọmọ olódò jẹ torí ẹni tó kọ́ níkà tó ṣèkà ìkà lòun fúnra rẹ̀ ẹni tó bá kọ́ níkà tó bá ṣe ìkà lòun fúnra rẹ̀ sílẹ̀ ìjọba lọ bá Tinubu tó bá lóhùn kí Sunday Igboho máa wọlé kò ní wọlé wetin dey happen all dey go ayawara tíntín Àdìsá nìyẹn o. Super J wọ́n ní please call bàbá wa to confirm gbọ́wọ́ ẹni tó sọ̀rọ̀ tó ń sìn ni Super J rí Àdìsá ló sọ̀rọ̀ tó ń sìn Májàsọ́lá tí a nìyẹn o ṣáà ti lẹ̀ pọ̀ àwa ti rò pọ̀ ogún gbọ́ ibi tó bá lọ báyìí ibi tó bá lọ o la bá lọ o ibi tó bá gbà á la ó yá wèrè la fi ń wo wèrè la fi ń wo wèrè la fi ń wo wèrè níbo congratulations Ládọjà ẹ ṣe sà adúpẹ́ sà
irọ́ àti lè gbé kọ́ọ̀lù tí ẹ̀ka gbọ́dọ̀ tó ti ń pè látẹ̀kùn Mercy ẹ ní sùúrù ẹ̀ka gbọ́dọ̀ tó ti ń pè látẹ̀kùn àwọn fáǹsì mi gan wàhálà ẹ ní sùúrù o àwọn people love me o ẹ̀yin fáǹsì mi ẹ nífẹ̀ẹ́ mi gan o látẹ̀kùn kí ló dé èèyàn kan wà lórí kinní ẹ má bínú mo dáre mi mọ̀ pé èèyàn kan wà lórí fóònù látàárọ̀ irọ́ o ẹ ní sùúrù àwọn yẹn ti fẹ́ fọ́ fóònù mi wọ́n ti fẹ́ fọ́ fóònù mi nǹkan dé ogun ti jà lórí fóònù mi ogun jà lórí fóònù mi congratulations o ọlọ́run ọba o ọlọ́run ọba o alákálòlò bá ti sọ̀rọ̀ ó máa ṣe ẹni sẹ́ alákálòlò làwa sẹ́ ẹ bá wa gbóhùn sókè ó yá ó gbọ́ ọtọ́ ẹ bàbá mi àyíká o. gbogbo ọmọ Yorùbá ẹ bá mi ṣe gbòòsà mẹ́ta fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu. gbòòsà ládọjà ń kọ́. Aṣíwájú Bọ́lá Ahmed. ó yá àkànbí. ẹ ti bá a ṣe lé lọ tó wá kún lọ ẹ wá ṣe tó kú. gbogbo ọmọ Yorùbá wá kí wá. ẹ yẹ kí dádì mi náà kí ló dé ṣáà máa ń bu lójoojúmọ́ ni ẹ bá mi kí. ẹni Yorùbá kò yẹ ní sùúrù ẹ jẹ́ àkọ́ kí bàbá wa lọ gbogbo ọmọ Yorùbá. ọ̀tẹ̀ thank you for the gift àwọn ti fún mi gift freedom. ẹ jẹ́ ká pàdé ní Ìbàdàn ọjọ́ Monday o àtàrọ yìí o. ó yá Monday. Igboho ṣá. Monday la máa wọlé bàbá wa bá yín máa wọlé. ẹ ṣe ó yá ó dàbọ̀ 1 minute bàbá yìí ti wọlé dé àdìsá ti dé Monday a máa wọlé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kàn ó di túláàsì ó di dandan ó di túláàsì. ṣé ọ̀tẹ́ nìkan ló lè fún mi ní gift àbí gbogbo ẹni tó kù ẹ̀ ń wò mí àbí èmi mo jẹ̀bi tí mo polóyè fún yín ẹ bá gbó sókè màámi ìṣẹ́jú kan o. ṣé ìlú o. yes màámi. ojú ò ní tì í. àṣẹ wà. ẹ o mo gbúrò ayọ̀ kan ní ìtì ẹ̀mọ́ pé ó wà lórí ètò. hello. pẹ̀lú màámi. hello màámi à ń da yín lóhùn. mi ò mọ̀ pé ó wà lórí ètò kó n ṣe prógráàmù lọ. wọ́n wà lórí prógráàmù. ẹ̀yin tẹ́ ẹ̀ pé ẹ̀ nísùn máa pè yí padà màámi à ń gbọ́ yín mà. ìròyìn ayọ̀ ni mo gbọ́ ni mo ní ń kéde lọ́dọ̀ ẹ̀ náà pé ṣé o ti gbọ́. Sunday Igboho ṣe kó lórí péjì mi sìn ni. ìyá ni mo ti ẹ̀fẹ̀ kí ẹ̀mi ò mọ ètò tó mi ò mọ tó ń bá lọ. Sunday Igboho gan ṣe kó lórí péjì yìí sìn ó ṣe kó ń bí sìn. Ọlọ́run ṣeun Yorùbá wuyì Ọlọ́run ṣeun ẹ kú iṣẹ́. yes ma. a kú àjàyè. yes ma. agbára lọ́dọ̀ Ọlọ́run ogun tó ti ṣe ò ní gbérí mọ́. bí ṣe máa rìn sìn ni máa kó sí. agbára lọ́dọ̀ Ọlọ́run ogun tó ti ṣe ò ní gbérí mọ́. àṣẹ. ogun tó ti ṣe ò ní gbérí mọ́. bí ṣe máa rìn sìn ni àṣẹ. ìyá mi mo dúpẹ́ ṣe. ogun tó ti ṣe ò ní gbérí mọ́. àṣẹ. agbára lọ́dọ̀ Ọlọ́run. ẹ ṣe mà. mo wá kí yín mo kí yín gbogbo yín ẹ kú gbìyànjú. yes ma. ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú iṣẹ́ ìran. inú mi dùn ayọ̀ mi kún. adúpẹ́. inú mi dùn ayọ̀ mi kún. adúpẹ́. inú mi dùn ayọ̀ mi kún. adúpẹ́. inú mi dùn ayọ̀ mi kún. omi ó yàtọ̀ lálẹ́ yìí. ọpẹ́ náà tí mo dá tí mo fún ní àdúrà lù dájí láti dí báyìí tó ṣe kọ́kọ́ òun ni máa fẹ́ lọ́mọ máa pẹ́ ẹlẹ́dàá ẹ̀ tó ń di Adéyẹmọ tó ń dọmọ ìlú Ìgbòho mo pe ẹlẹ́dàá mi ìpè fúnkú mi ìpè fárùn bá mi wọnú ọkàn gbogbo wọn kí wọ́n tú ẹ sílẹ̀ kó rìnrìn àlàáfíà nú ayé kó lọ kó bọ̀ bó ti ń ṣe tẹ́lẹ̀ afẹ́fẹ́ burúkú kó má ṣe fẹ́ lù ẹ̀ àṣẹ ìdí burúkú kó má fẹ́ lù ẹ̀ àṣẹ Ọlọ́run o bá mi fi wá rí àṣẹ nígbà tí wọnú ọdún yìí orin tí mò ń kọ nìyẹn pé ọdún yìí àánú tó ta ọdún ayọ̀ wa ní sẹ́ẹ̀ 2026 sẹ́ẹ̀ ẹ ṣeun màámi ká sáré pé kọ́ lẹ̀ yes ma adúpẹ́ mà ẹ máa ṣe ní 2 minutes 1 minute 2 minutes torí Ọlọ́run dákun torí Ọlọ́run èrò ti yapa fóònù mi ti fẹ́ bẹ́ fóònù mi ti fẹ́ gbó bàbá yín wọ bàbá èèyàn kan ló fẹ́ bá mi jà ta ló ráyè ìjà mo làwọn ti ráyè èèyàn àwọn ògbọ́n nǹkan kan àgbọ̀ nǹkan kan freedom Sunday Igboho la gbọ́ àgbẹ̀rìtì à ń gbọ́ yín. ìdùnnú yẹn ló jẹ́ sáré máa pè yín o ìdùnnú ni kódà wọ́n lọ lé ni mo ti pẹ́lú kan lọ bá ara ẹdìyẹ sunsun. ọ̀gá ẹdìyẹ sunsun lẹ́yìn náà lọ jẹ́ ọ̀gá. mo fi orílẹ̀-èdè Nàìjíríà búra orílẹ̀-èdè mo wà mo lọ lé nìyẹn. ẹ lọlé ẹ close. mo ní kọ́ lọ rẹ díẹ̀. wàhálà ti dé àwọn close mi ṣe. ẹ wò inú mi nígbà tí ẹmọ tí ẹ bá kò lórílẹ̀-èdè kan tó lọ sí Nàìjíríà lọ pàdé àwọn fámìlì ẹ̀ bí lè sọ pàdé àwọn fámìlì ẹ̀ tí lè mọ́ dùn yẹn. bẹ́ẹ̀ nínú iṣẹ́ ìdùn oríire mọ̀ wáyé wà láìdí ẹ̀sìn mọ́ lọ́lé. Ọlọ́run aṣọ yín délé ẹ lọ jẹ̀bi yẹ kẹtù lọ́dún màmá ó dàbọ̀ ẹ jẹ̀bi yẹ gbogbo ẹ̀yin fáwọn Sunday Igboho
ó yá òun alẹ́ yìí máa yàtọ̀ anybody ẹni ọkùnrin tó sọ pé ó rẹ̀ ń lálẹ́ yìí a máa mú sọ́wọ́ ni kò gbọ́dọ̀ rẹ́ kò gbọ́dọ̀ màmá àti gbé kọ́ọ̀dù yìí tẹ́lẹ̀ lọ́wọ́ tá a dé yìí ẹni ọkùnrin kankan kò gbọ́dọ̀ rẹ̀ lálẹ́ yìí obìnrin kalẹ̀ mọ́ ẹ máa lọ́lé kó ìṣọ́bù ẹ máa lọ́lé oṣù mẹ́sàn-án lè ní a máa bímọ lóṣù mẹ́sàn-án lé ní ọmọ máa pọ̀ nílẹ̀ Yorùbá ó ní kálukú ẹ kílòsì ẹ máa lọ́lé ẹ kílòsì ẹ máa lọ́lé ẹ lọ jí kí ni ẹ lọ ẹgbọ́n sókè àgbọ̀n. ẹ ti rí. ẹ kì í wò. kò ní ìdíkẹ́ sọ́sìtà mo ti sáré pé àkàrà mo pé kan sáré mẹ́sẹ̀jì tó lóye kíá ẹ ti rí. dẹ́rìà ẹ̀mí ọ̀run ló sọ fún mi o dẹ́rìà ẹ̀mí ló sọ fún mi kò sẹ́yìn kankan ẹ ti wá. ok ó ti yé mi ó ti rìn. lórí ọtí ní pẹ́tẹ́ wọ́n ò bá ká jẹ́rìí ìbọn ò bá ràn ní táwọn máa lù nìyẹn tí wọ́n ti tán ra wọn wọn mọ̀ olúwa wà lókè. màá ṣẹ̀dẹ̀ sáwọn kan sùn. all right. that's my friend ẹ ṣe mọ̀. ó yá ẹ máa lọ́lé everybody ẹ close everybody máa pè mí mọ́ everybody ẹ close ẹ máa lọ́lé lálẹ́ yìí ọmọ tó máa bí ilẹ̀ Yorùbá ní oṣù mẹ́sàn-án èní ó máa lé ní 50 lálẹ́ ìṣẹ́ Ọlọ́run ṣẹ́ lálẹ́ yìí ànígbà ilẹ̀ Yorùbá lálẹ́ ìṣẹ́ lálẹ́ yìí ọmọ tó máa bí wọn tó 50 nílẹ̀ Yorùbá ẹ ṣe ìgbẹ́ntẹ́ fún mi ní gift lórí TikTok ẹ ṣe alẹ́ ìṣẹ́ a máa bímọ tó 200 ní oṣù mẹ́sàn-án èní nílẹ̀ Yorùbá àwọn máa bímọ lọ ní alẹ́ èní yá yàtọ̀ ìdájí òní ṣe é kó káṣọ máa yàtà yà yóò yá ẹ̀dẹ̀ ńlẹ̀ ẹ bá gbó sókè. ẹ kalẹ́ sà ó dà pé mo rówó rè ní ọlọ́run. ayọ̀ ni. Bleibt verbunden. Auch wenn ihr weit voneinander entfernt seid. Weltweit sicher Geld versenden. Mit Remitly. láìpẹ́ yìí ni rí wa bàbá wa Gani Alágbàlá wọn kó wá sí pàdé gbé gbogbo wa wọn pàdé nìbàdàn lọ́jọ́ Monday nígbé wọn ti tú bàbá wa sílẹ̀ mo wá ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run tó ṣe léyìí á túbọ̀ ṣe ìdókùn wa nírọ̀rùn. Ọlọ́run tó ṣe yìí a dúpẹ́ Ọlọ́run tó ṣe yìí ó ṣeun ọ̀rọ̀ ẹ̀gbọ́n lẹ́nu ọ̀tá ó ti di wẹ́lò ẹ̀ṣọ́ àti announce lórí show àti announce ẹ̀ṣọ́ bàbá mi. Ọlọ́run tó ṣe yìí a dúpẹ́ Ọlọ́run tó ṣe yìí ó ṣeun ọ̀rọ̀ ẹ̀gbọ́n lórí Àdìsá ó ti di wẹ́lò Ọlọ́run tó ṣe yìí a dúpẹ́ Ọlọ́run tó ṣe Àdìsá òkú ewu o. ewu iná kì í pa àwòdì òkú ewu májàsọ́lá òkú ewu o ewu iná kì í pa àwòdì àná ni mò ń pòsì gbogbo bí Sunday Igboho tẹ pòsì látànà lèmi náà ń pòsì ẹ. mo ti ní challenge yẹn sẹ. bàbá olúwa ó ṣeun akú ewu akú àjàbọ̀ Sunday Igboho olúwa ṣeun tí mọ̀tá òjò lórí ẹ tí òjò lórí gbogbo ẹgbẹ́ Yorùbá nation àwa tá fi tọkàntọkàn ṣe olúwa ó ṣeun ìyá mi ẹ máa dé tò lọ. à ń bá bọ̀ ẹ ṣeun aládìsá òkú ewu o ewu iná kì í pa àwòdì Àdìsá òkú ewu májàsọ́lá òkú ewu o ewu iná kì í pa àwòdì Àdìsá òkú ewu. Ọlọ́run ṣe o. Adúpẹ́. Ọlọ́run ṣe o. Adúpẹ́. Ọlọ́run ṣe o. ká máa dúpẹ́ lọ́wọ́ bàbá wa Tinubu nǹkan tá a fẹ́ kó ṣe fún wa tó sì kú lọ́kàn wa Ọlọ́run àbá kó sí nínú àṣẹ fún wa o. Àṣẹ. ká wá dúpẹ́ lọ́wọ́ bàbá wa. ìyá mi Àjọkẹ́ mute ẹ̀ lè dá sọ̀rọ̀ o mute ẹ̀ lè dá sọ̀rọ̀ because TikTok yẹn mo bóyá ń ṣe o à ń gbọ́ yàn bá mi. bàbá wa Ládọjà Gbádéwọ̀lù Ládọjà Óyá Óyá Gbádéwọ̀lù. láti lẹ̀ wá ló ti mú dání gẹ́gẹ́ bí ọmọ bẹ́ẹ̀ olùdí jábọ́ lẹ́yìn rẹ̀ Ọlọ́run dẹ̀dẹ̀ gbá òun náà lọ́wọ́ Sunday agbára Ọlọ́run ilẹ̀ Yorùbá yìí àṣẹ àwa alágbára Ọlọ́run láìpẹ́ láì jìjìnà bàbá wa Akíntóyè aṣáájú wa kàkí bàbá wa Professor Bánjí Akíntóyè bàbá àṣẹ bàbá wa Bánjí Akíntóyè pé wọ́n ṣe wọ́n kó àdúró tì wá o Ọlọ́run ní padà lẹ́yìn wọn o. tẹ bá ní kán máa gun ẹṣin nínú mi bí mo ṣe wà yìí
pẹ̀lú ọjọ́ orí mi yíṣe ni inú mi ló mo dàbí ọmọ kan tó tán. ẹ fò sókè. bẹ́ẹ̀ni tó ẹ̀ṣẹ̀ bí mi. bẹ́ẹ̀ni. torí bínú mi ṣe ń dùn. Ọlọ́run ní bá nú gbogbo wa tó ń dùn sí bó ṣe rìn ní Sunday. Ọlọ́run ní bá nú gbogbo wa jẹ́ ayọ̀ wa tó bọ̀ máa kún ni. ẹ ṣeun gan. Àwọn tí wọ́n dẹ̀ tàn tí dúró tàn tí darapọ̀ mọ́ wa Ọlọ́run àbá kó sí wọn ní gbogbo alájọ máa ṣe agbára Ọlọ́run. Ẹ ṣe. Ẹ ṣeun gan. Àdìsá òkú ewu ewu náà kì í pa àwòdì Májàsọ́lá òkú ewu. Ọmọ ìyá mi mo rí kọ́mẹ̀ntì ẹ ọmọ ìyá mi mo rí kọ́mẹ̀ntì ẹ fún ọ̀sẹ̀ mo rí kọ́mẹ̀ntì ọ ẹ bá gbọ́n sókè màmí tẹ bá ti pè lẹ́ẹ̀kọ́ mi bá ti pè lẹ́ẹ̀kọ́ kó stop máa pè ní padà stop màmí bá wa gbọ́n sókè àti gbé kọ́ọ̀lù yẹn ẹ̀jẹ̀ tó bá gbé kọ́ọ̀lù fún wa sọ̀rọ̀ ìyá wa ti gbé kọ́ọ̀lù yín o. Okay, yes ma ṣe ma ẹni tó bá ti pè lẹ́ẹ̀kan tó bá ti pè ní padà ẹjọ́ máa bá wa pick call tẹ bá ti pick call máa bá wa sọ yàrá ni wọn làwọn ti pè wá lẹ́ẹ̀kan mo láìkí wọn ò kí ń ṣe olójú kòkó ẹ pẹ́lú mi náà máa sọ̀rọ̀ lọ ni. Májàsọ́lá òkú ewu ọmọ Yorùbá ti lè ka ọmọ Yorùbá kú ewu ẹ bá mi ṣí ẹ fídíò yìí bàbá wọn wọ bàbá yín wọlé Àdìsá mo gbọ́ àwọn kan mi gbọ́ náà wọ́n ti gé tì mí lọ mi gbọ́ àwọn kan wọ́n ti gé tì mí lọ. Hello. Àná ti gé tì mí lẹ́ máa sọ̀rọ̀ nípa à ń gbọ́ yìí. Yorùbá àìlọ́ kí orúkọ ẹ̀ kí ni wọ́n ń pè é kí ni mo wà ní ìsìn ni wọ́n á gbọ́ níìsì yẹn New Jersey ni mo wà wọ́n á gbọ́ níìsì yẹn. TikTok mute àdéhùn ọkọ̀ dúró lórí TikTok kọ́ńtà kó máa sọ̀rọ̀ lọ everybody máa sọ̀rọ̀ lọ 7 hours show la wá ṣe lẹ́yìn èmi kò sí tẹ́lẹ̀ lọ síbi iṣẹ́ ìgbẹ́ mi tì kò síṣẹ́ lálẹ́. Yorùbá wuyì. Yes sir kò síṣẹ́ lálẹ́. I wish I'm at home now. A lọ gbé Sunday Igboho sẹ́yìn. Ó ga fún mi o lẹ́kàtì mo wà ní ìsìn. Ọlọ́run aṣọ bu adélé láyàtọ̀ àlàáfíà. Ayọ̀ lélẹ̀ orí mo ṣe ń ṣe. Ó yé mi ẹ ṣe ọba mi ẹ lọ ẹ má mú nǹkan ẹ má mú nǹkan bíi pé kí hàn ṣe fàájì. Ẹ wá lọ sínú ilé nísìnyí lẹ́gbẹ̀ẹ́ kan. Ọṣẹ ọmọ Ọlọ́run náà máa dà nǹkan sáyà àmàdálẹ̀ ìṣẹ̀yìn Ọlọ́run sẹ̀ lẹ́ni ìyẹ́gbọ́n ni máa lọ dà nǹkan sáyà everybody àgbọ̀n bí ṣe wà wọ́n ti gbé tì mí lọ ní ìgbọ́ anything ní àbí ìgbà mi ní ìgbà mo fi ẹ má bínú wọn mi ti TikTok látàárọ̀ ṣàǹgbá o ìgbà tí wàá yín ò dáa ẹ̀yin tẹ́ ẹ bú dádì mi lánàá ojú ti tẹ ọ̀tá ẹ̀yin tẹ́ ẹ bú dádì mi lánàá ẹ̀yin tẹ́ ẹ bú dádì mi lánàá àkànbí ọmọ lódòdó ẹ yes màá ni mo ń gbọ́ yín fàájì làwọn lẹ́yìn màá ṣe fàájì ṣe ra mi léṣe yes ma àṣẹ mo ti sọ́ra padà ẹ ṣe màá mi dátì ẹ mọ̀ sẹ́ wọ́n ní láàrin ìṣẹ́jú mẹ́ta Yorùbá wuyì ti sọ́ra ìkẹ́mi jáde padà lẹ́sẹ̀kẹsẹ̀ ni bí ṣe wà bí ṣe máa rìn sí lélẹ́yìí tí wọ́n ti pàdé ẹ̀yìn tẹ́ ẹ̀ ń bú dádì mi Àkànbí gbogbo ẹ̀yìn tẹ́ ẹ̀ bú dádì mi bí ṣe máa rìn sí lélẹ́yìí à ń gbọ́ yín ẹgbẹ́ òṣòkò. Àkànbí on top. Orí náà ló ti bàjẹ́. Àṣẹ. Ẹ ṣe gan ni ẹ ṣe. Àṣẹ. Ẹ kú wàhálà láti jọ yìí. Ẹ kú àti tó lọ lọ́kàn ló sì. Ẹ ní bọ́tà àmọ́. Ọmọ yẹn ò ní bọ́tà àmọ́. Àṣẹ o. Ẹ nílò nira. Gbogbo tó fún ilé ayé yẹn ló lẹ́ fi lò. Àṣẹ. Àwọn fi kíkì tí àdúrà tí a fi kárí gbogbo àwọn tó kún fàdúrà. Ẹjọ́ ẹni èèyàn mi lórí TikTok ẹni sùn bàbá mi lórí fóònù ẹni sùn. Ẹjọ́ ìyá mi Àjọkẹ́ lórí TikTok ẹjọ́ tó máa ti sọ̀rọ̀ lórí fóònù bá wa fún wọn ní táìmù díẹ̀. Ó yá inú everybody ń dùn lẹ́nu ó yẹ gbóhùn sókè. Àfi kíkì tí àdúrà tí a fi kárí gbogbo àwọn ọmọ Yorùbá tó ń dúró lórí bí bàbá ìṣe wà nínú àánú pé kán fi wọ́n lẹ̀ á fi kí àwọn náà ní bọ́ sáà wọn. Àṣẹ. Wọ́n ní sunkún lórí ọkọ wọn ní rí dàmú. Àṣẹ mo fẹ́ change style. Nínú ayọ̀ la wà lónìí. Adúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu, adúpẹ́ lọ́wọ́ àwọn lọ́balọ́ba tó ń dúró pé kán fi bàbá yìí lẹ̀. Agbègbè àníbọ́sà àmọ́ àṣẹ. Ẹ máa bí tó bọ̀ ẹ ṣe gan ni. Ẹ ṣe gan ni inú ìdùnnú everybody wà bí mo ṣe wà yìí bí mo ṣe fẹ́ máa
mo ṣe fẹ́ máa rìn nísìnyí tí bá rí ìyàwó Àjọkẹ́ mo ṣe fẹ́ máa rìn nísìnyí lélẹ̀ àwọn BOS and co apá ò lè ro bí mo ṣe fẹ́ máa rìn nísìnyí lélẹ̀ yìí. kò ṣe tó pè mí jọ gbé kúrò lórí kinní títí omi ń gbọ̀n gbé kúrò lórí. ẹ má jẹ́ kóhun yín gbọ́n máa ń mi ọ̀rọ̀ àwọn ìyá yìí ti sú mi ẹ ló. Àṣẹ 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 àdúpẹ́ 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 àṣẹ 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 àṣẹ. Àṣẹ 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 ẹ ṣe mo dúpẹ́ mà. ẹkún ayọ̀ ni màmá ń sun wọ́n ń ké ẹkún ayọ̀ ni màmá ń sun wọ́n ń ké wọ́n ti fún wa lówó o wọ́n ń ké ẹkún ayọ̀ ni màmá ń sun ẹ̀yin ìyá àyàdé yìí máa sunkún mọ́ ọ̀rọ̀ yìí ti sú mi ọ̀rẹ́ ìjọ ti bá wá sí Nàìjíríà báyìí ọbẹ̀ gbogbo yìí ni máa kó jẹ ọ̀rọ̀ wa ti dayọ̀ o Àkànbí. Hello màmá. ẹ bá wa gbóhùn sókè. ẹ káalẹ́ fún mi o. ẹ káàbọ̀. màmá Yorùbá wuyì. ẹ pẹ̀lẹ́ káàbọ̀ ẹ jọ̀ọ́ àní ìgbàlá ni mo wà. ẹ káalẹ́ mà. ẹ káalẹ́ o. ẹ má gbọ́ wa nínú ilé ẹ má gbọ́ wa nínú ilé tẹ́ bá ń gbọ́ wa nínú ilé ẹ máa disturb tẹ. inú mi jẹ́ ń dùn bí mo ṣe ń gbọ́ gbogbo ẹ̀ báyìí ẹ wá mà. Yes sir. ẹ wo kò ní. tẹ́ bá ti pè wọlé ẹ má gbọ́ wa nínú ilé àfọlọ́run ọba àbẹ̀ tẹ́ bá ti pè wọlé ẹ má gbọ́ wa nínú ilé ẹ má gbọ́ wa lórí fóònù. ẹ jọ gba àwọn tó ń bú dádì mi Àkànbí ọmọ olóde òde ẹ jẹ gbójú yín síta o bí mo ṣe fẹ́ máa pàdé. májà sọ lásán dé ní ìgbòho ikú ayé tí pàgùn jẹ Sunday ni. ó ṣe. òkúta pàtàkì tọmọ ẹ kálẹ́ wà. ó yá ẹ jọ ó yá ẹ kálẹ́ o. Ẹ wo inú wa ń dùn gan o. Pápá mi ṣe fẹ́ máa rìn sí lélẹ̀ ó lọ fà fà. Ó lọ fà adúpẹ́ o. Adúpẹ́ o fún bàbá wa Ìgbòho ṣá adúpẹ́. Ọlọ́run ṣeun o Ọlọ́run ṣe o. Ẹ ṣe gan ni o ẹ kú ètò. Ẹ̀yin tẹ̀ dákun dúró ẹ ṣe gan adúpẹ́ o. Ẹ máa rí ètò lọ. Ẹ ṣe gan ẹ̀yin ará TikTok ẹ jọ mo sọ fún ẹ jọ kẹ́nìbọ̀dì máa pè mí sí bá rí mẹ́sì máa bá yín jà mo sọ fún yín náà ọ̀rọ̀ tí akálẹ̀ ló bá sọ mo sọ pé òdì ọ̀run ló ti wá mo sọ fún yín ó yá ẹ jọ àwọn ará gbàgbọ́ ga ẹ̀ náà ẹ jọ àwọn tó wà lórí TikTok wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹ já fún wọn láyè ó ṣe ìyá mi. Ẹ bá mi kí Mr. Ṣọlá Jumbo God bless you Ọlọ́run àwọn owó yẹn wà lọ sókè fún mi super sticker owó ọpẹ́ mo ti ń gbowó ọpẹ́ owó mo ń jẹun ọmọ ni ọmọ mi ní Sunday Igboho mo ń jẹun ọmọ ni ó ń jẹ ọmọ lélẹ́yìn náà dátì ẹ̀ mọ̀ TikTok yẹn bá wa gbóhùn sókè. What happened? You just join. Ó yẹ ẹ sọ̀rọ̀ à ń gbọ́ yín. báwa ṣe kọ́ gbọ́lẹ̀ ká àti ẹ̀mọ́ pé máa padà pé aládìsá kọ́ lọ pé àwọn kan ni ẹni pé mo sọ̀kalẹ̀ mọ́ kọ́ lọ pé àwọn kan pé ó ti ṣẹlẹ̀ sẹ́ẹ̀ wọ́n ti Ìgbòho lẹ̀ sẹ́ẹ̀ ó yá ó ti dé sẹ́ẹ̀ ó yá láti ẹ̀mọ̀ sẹ́ẹ̀ ó yá láti ẹ̀mọ̀ àwọn adúlódélẹ̀ ní lọ́bì láṣẹ àṣẹ Elédùmarè àṣẹ Elédùmarè. nínú ọdún 2026 yìí gbogbo ọ̀nà tá a ti lálẹ́ gbogbo ẹ̀ ló máa ṣe kí ni á tù pa lọ́dún yìí. àṣẹ. Yorùbá wuyì ẹ ṣe gan ọ ẹ kó àdúró tì ẹ kó àìsàn ẹ kó àìwo Ọlọ́run ilẹ̀ Yorùbá gbé yín àṣẹ àwọn alálẹ̀ àmà gbé yín Yorùbá àṣẹ àṣẹ Yorùbá wuyì àwọn alálẹ̀ àgbé àṣẹ bọ́dá àdìsá yín náà mo kí wọn o mo kí wọn wá kéré oko délé wọn ní tòkòrókò tó láṣẹ Ọlọ́run ẹ ní mọ bójú wọn ẹ ní dókò ọ̀sán àwọn náà ní sunkún lórí yín ẹ ní sunkún lórí gbogbo àwọn ọmọ yín lágbára Ọlọ́run táwọn ọmọ yín bá nílò èèyàn kan péré bíi eléyìí gba èèyàn á máa dìde fún wọn bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ni ẹ sì máa ṣe lọ Yorùbá wuyì bó ṣe ń ṣe náà ni ó sì máa ṣe lọ
èèyàn ò ní ṣe irú èyí. Kó máa máa làbọ̀. Yorùbáwùyí èèyàn ò ní ṣe irú èyí o. Kó máa máa làbọ̀. Bó ti ṣe náà ló sì máa ṣe. Ẹ ṣé mo dúpẹ́ thank God. Ìgárá ni mo wà sẹ́. Àkọ́bí ọmọ lóde òde, what's up? Àkọ́bí ọmọ lóde òde, what's up? Kí ló ṣẹlẹ̀ bá mi? Ẹ bá mi sọ fún pé kò lè jẹ́ 1-2 tán, kò lè jẹ́ 1-2, kò lè jẹ́ tán, ẹ bá mi sọ fún. Ó yá, Ládéwọ̀lù ládọjà, ó yá, Ládéwọ̀lù ládọjà. Gbogbo ẹ̀yin àgbààgbà wa adúpẹ́ ẹ ṣé. Amóore o, amóore. Àṣẹ. Ẹ ṣé dádì mi. Erin náà kì í pa àwòdì òkú ewu. Sálẹ̀ ti padà jápọ̀. Ó yá àti gbólórin wá. Go. Oríire ni o, ẹ ṣé o, mo dúpẹ́ Àdìsá. Ó yá ń fún yín. Ẹ bẹ̀rẹ̀ lẹ́nu ìwé, ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní bú mi ná. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ májàsọ́lá fúnra rẹ̀. Àdìsá òòṣà. In fact, Ọlọ́run bá mi lọ́rẹ̀ ẹ̀mí wọn á gùn kò ní gbogbo ìjà. Àṣẹ. Wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí pọ̀ sí ni wọ́n ní sọmọ ni wọ́n ní sọ ayé. Àṣẹ. Àwọn wèrè ń flag show mi, ẹ bẹ̀rẹ̀ sí ní flag àwọn ojú anybody lẹ́nu. Ẹ máa ṣe show lọ. Ó yá. Àṣẹ. Ládọjà. Amọ̀lóore. Adúpẹ́. Olódò sílẹ̀, bàbá mi ọmọ olódò sílẹ̀ jàmà. Adúpẹ́. Ọlọ́run bá mi sọ yín lóore, á sọ èso oore yẹn fún yín, á dúpẹ́ àmọ́ lóore, ẹ ṣe wọ́n lè ṣe ṣùgbọ́n ẹ padà ṣe. Wọ́n mú Yorùbá wuyì àwọn ọlọ́tẹ̀, àwọn àǹtí Àjọkẹ́ ọlọ́tẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní bú Yorùbá wuyì, wọ́n ní dáàdì mi ò ní ṣe nǹkan kan. Àsìkò dára ni mo wà, dáàdì mi ọmọ olódò jẹ, ẹ bá wa gbóhùn sókè ẹjọ́, bí ṣe máa rìn sí lélẹ́yìí, kí ló dé? Mo trust Àkànbí, èyàn má wọrí, mo trust Àkànbí ọmọ olódò rẹ, ẹ bá wa gbọ́ sókè lórí fóònù. Ìyá mi ìyá yóò tì. Àṣẹ. Wọ́n tó nílé ayé, ẹ̀ẹ́dì fi ọwọ́ yín gbọ́ ọmọ sí. Àṣẹ. Ẹ jẹ èrè gbogbo àwọn ọmọ yín pátápátá. Àti yín tẹ́ ẹ bí fúnra yín, àti yín tẹ́ ẹ tọ́jú. Tẹ́ mọ̀, èrè gbogbo ojú ẹ̀ lẹ́yìn láàṣì.